Lórí ọ̀rọ̀ Princess àti Mama Rainbow yìí, ó fẹ́ dàbí ẹni wípé àṣejù Princess ti fẹ́ máa pọ̀ jù lórí ọ̀rọ̀ yìí o. Eléyìí tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin òun pẹ̀lú Bàbá Ìjẹ̀ṣà ní nǹkan bíi ọdún bíi mélòó kan sẹ́yìn. Gẹ́gẹ́ bí ohun tó wà ń ta báyìí, Princess jáde tán ó ní nǹkan tó kù tóun lè ṣe ni pé kí òun fi àbùkù kan Mama Rainbow. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe wá wà tí ó jẹ́ pé àwọn èèyàn ti ń gbé ipò yẹnu káàkiri. Ó ní pé òun kábàámọ̀ torí wípé òun bu àpọ́nlé fún Mama Rainbow. Ó ní ẹni ẹ̀tẹ́ ni Mama Rainbow tí kì í ṣe ẹni tó yẹ kéèyàn pọ́nlé láwùjọ. Ó ní wípé kì í ṣe tí ó ṣe àjèjì sí gbogbo ènìyàn tí ó wà nílùú, kò sí ẹni tí kò mọ̀ wípé gbogbo mọ̀lẹ́bí òun àwọn wà nínú ìpayín kéke, ṣùgbọ́n bí Ọlọ́run bá ti ṣe kọ̀ọ̀kan pé yóò rí Princess níbẹ̀ náà ló ṣe máa ń rí. Ó wá ní pé lórí ọ̀rọ̀ Mama Rainbow, ó ní ojúgbà òun ti fún wọn torí pé wọn kì í ṣabiyamọ gidi bẹ́ẹ̀ ni wọn kì í ṣe ìyá dáadáa. Ó ní òun kábàámọ̀ bí òun kọ́kọ́ bu àpọ́nlé fún wọn láti bẹ̀rẹ̀ tí òun dẹ̀ fi ara òun gégùn torí wípé òun pàdé ìyá Rainbow àbí òun tiẹ̀ mú wọn gẹ́gẹ́ bí ìyá tàbí wíwá bí grandmother, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ. Ó ní wípé láàrin bíi ọjọ́ mẹ́rin kan lòun ti ń ṣọ́ ìyá Rainbow bọ̀ torí pé onírọ́ paraku ni wọ́n. Ó ní ìyá Rainbow sọ wípé àwọn pé òun fún odidi ọjọ́ mẹ́rin gbáko wípé òun kò dáhùn pé báyìí kọ́ àwọn tí wọ́n Bàbá Ìjẹ̀ṣà kúrò láhàámọ́. Ó wá ní pé tí ẹnikẹ́ni ò bá mọ̀, ó ní kò wá jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ ohun tó wà nídìí ọ̀rọ̀ ọ̀hún. Ó ní ẹ̀kọ́ péré ni Mama Rainbow pé òun ò níbi tí wọ́n ti ń sọ fún òun wípé kí òun lọ rè tú Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ tó jẹ́ pé wọ́n ní òun ò fi ìgbà kankan kó ìyan Mama Rainbow kéré. Ó ní lẹ́yìn tí òun gba ìpè ọ̀hún lòun bá ní kí ìyá ní sùúrù, òun bá fi ara balẹ̀ ṣàlàyé tí Bàbá Ìjẹ̀ṣà ṣe fún màmá òun. Ó wá ní lóòótọ́ Bàbá Ìjẹ̀ṣà ní pé kóun bá wọn bẹ̀ ọ́ nítorí wípé òun ti kọjá ìyàwó bẹ́ẹ̀ ló sì fi ojú olóore òun gúngi. Ó wá ní wípé ọ̀rọ̀ yìí náà ni òun ṣe láyé fún Mama Rainbow lọ́wọ́ kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní nàtàn fóun pé Bàbá Ìjẹ̀ṣà ní kóun bá wọn bẹ̀ ọ́ ni torí wípé ìwọ nìkan náà ni o wà nídìí ọ̀rọ̀ òun tí gbogbo ẹ̀ fi lè lójútùú. Ó wá ní wípé Mama Rainbow sọ fún òun wípé Bàbá Ìjẹ̀ṣà ti mọ̀ wípé wọn ò lè bóun sọ̀rọ̀ tì, òun ló fi taari ìyá Rainbow sóhun pé kí wọ́n wá bẹ̀ òun. Ó ní pé lóòótọ́ lásìkò tí àwọn sọ̀rọ̀ lọ́wọ́ ni ìyá Rainbow ní pé kí òun mú àdírẹ́sì wá pé òun wà padà wá kí òun wá rí òun pẹ̀sẹ̀. Ó ní òun fi àdírẹ́sì wọn ránṣẹ́ sí Mama Rainbow tó jẹ́ pé tí di àsìkò yìí ó ní wọn wá bẹ́ẹ̀ ni wọn ò sì yọjú. Ó ní ẹ̀rù tí ẹ̀kọ́ bá mẹ́tọ̀kọ́ béèrè lọ́wọ́ òun pé ṣé òun mẹ́ni tó ń sọ̀rọ̀ tó ń sọ fún wọn pé bẹ́ẹ̀ ni Mama Rainbow òun mọ̀ pé ilẹ̀ ń sọ̀rọ̀ ìyẹn Mama Ìdòwú Phillips. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe wá wà nígboro ayé báyìí, ó ní wípé àdírẹ́sì tó ń fi ránṣẹ́ sí màmá yìí ó ní wọn ò wá bẹ́ẹ̀ ni wọn ò sì ránṣẹ́ wípé ẹ̀ wá ń béèrè wípé ṣé òun gbádùn, báwo ló ṣe fẹ́ gbádùn torí pé màmá yìí alábòsí ni wọ́n bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n ti ṣe fóun sẹ́yìn yìí ó tó nǹkan tí òun fi lè rí wọn fín dáadáa, tó túmọ̀ sí wípé wọ́n ti rí pé kò kan àwọn, òun ni kò jẹ́ kí wọ́n wá bọ̀wọ̀ nílé kí wọ́n tún padà wá sọ lórí ọ̀rọ̀ yẹn mọ́. Ó wá ní wípé ṣùgbọ́n ṣá o, òun ò ní ṣépè bẹ́ẹ̀ ni ẹnu òun kò sì ní gbòfò torí pé wọ́n ti rí pé òun kì í ṣe ọmọ wọn, òun náà ni wọ́n ṣe wúrúfẹ́ wà báyìí tó sì jẹ́ pé ìyá Rainbow náà ní àwọn ọmọ tiwọn náà tó jẹ́ pé irúfẹ́ kan báyìí wá ṣẹlẹ̀ sí àwọn ọmọ wọn. Kí ni nǹkan tí wọ́n fẹ́ sọ? Ẹ wo kò ní jù báyìí lọ lórí ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré wọ comment section abala àríwísí káwọn tí àwọn ènìyàn tí wọ́n ti sọ síbẹ̀. Ẹnìkan ní Àtàndá Akínyọdé lórúkọ òun, ó ní pé màmá yìí pé ìyá dáadáa ni wọ́n pẹ́lẹ́sẹ̀ tí ó kọ́ pé kí wọ́n kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ fẹ́ bẹ̀ ọ̀nà. Ó yẹ kí wọ̀gbọ́n ti mọ̀ wípé kò sí àpọ́nlé kan tó tó eléyìí tí wọ́n ṣe fún ẹ lọ, ṣùgbọ́n wọ́n ní wípé gbogbo àsìkò tọ́rọ̀ yẹn ń ṣẹlẹ̀ yẹn wọ́n ní Princess pé òkè lójú ẹ̀ wà kò dojú sílẹ̀ wípé yóò gbọ́ ẹnikẹ́ni níbi tí wọ́n fẹ́ sọ. Bẹ́ẹ̀ làwọn kan pé Princess ní ọmọ ìrankíran wípé ìyá Rainbow kan ló ń bá wí àwọn mọ̀lẹ́bí rẹ̀, òun náà òun ló ń bá wí. Wọ́n wá ní wípé ẹkún tó ń sun yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò tí ì mọ̀ kankan, ẹkún yìí àsundọ̀jọ́ alẹ́ ni. Bákan náà ẹnìkan ní Usman Abolade lórúkọ òun, ó ní pé ìwà ìlójútì àti ìwà ìbìkítà gbà tó kún wọ Princess rèé tí ó fẹ́ rí ìjákulẹ̀ ní gbogbo ọ̀nà. Bóò ni ìbáṣe wá rí kí wọ dáadáa kó máa bá àgbàlagbà kó máa bá wọn takùn sókòsò máa takùn gbọ̀n. Wọ́n ní alábùkù òun ni Princess pé kí ló tún fẹ́ lẹ́yìn tí Bàbá Ìjẹ̀ṣà ti lọ tí ó ti bọ̀ láti ọgbà ẹ̀wọ̀n ilé tí ó ràn lọ sí. Bẹ́ẹ̀ nìkan ní wípé tí abádẹ́ká wo bí àlàyé tí Princess ṣe yẹ́rì wípé Princess gbogbo ni òṣèlú àkáyè torí wípé ìyá yìí díndín pè ọ́ láti bẹ̀ ọ́ pé kó o bá lè tú Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀, ṣùgbọ́n táwọn náà gbọ́ àlàyé àwọn náà ti rí wípé kí àwọn fi ọgbọ́n àgbà tó kí gbogbo ẹ̀ kí ó bá lè júṣe ni, ṣùgbọ́n àìfarabalẹ̀ Princess òun ló jẹ́ kó bọ́ sí gbangba láti máa sọ ṣùtì ọ̀rọ̀ sí Mama Rainbow. Wọ́n ní pé iwájú báyìí náà lójúgun ń gbé orí kìí ṣe ibi tí a fi ń tẹ̀lẹ̀. Wọ́n ní pé dẹ̀ẹ́dẹ̀ ní àwọn fún Princess torí pé gàràgà